Àmọ̀túnkù dédé àkókò yìí a sì tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkiri níta tí máa ń mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àtọ́nírò ìwà aládé ní ìwà fún orin tàjọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ́ máa fi mọ ibi tí ayé ń yí lọ ni. Sodiq Olúwaṣeyí lèmi jẹ́ Bashir bàbá tó ní lọ́mọ ẹ̀jẹ̀ ń dé òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lóní kòókòdùn láti ìpínlẹ̀ Àdámọ́wá. Ọmọkùnrin kan leléyìí tí ọwọ́ tẹ̀ tí wọ́n fi kélé òfin gbé látàrí wípé ó lọ jalè nílé ẹnìkan, ó lọ jí àgbàdo nígbà tí ó sì rí arábìnrin kan tó parúkọ rẹ̀ níṣe ló fi ọ̀bẹ ló fi gún arábìnrin ọ̀hún pa láti má jẹ́ kí àṣírí rẹ̀ ó tú. Bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe rí arákùnrin tó jẹ́ ẹni 20 ọdún tó jẹ́ Abubakar Abdul tó jẹ́ olùgbé abúlé Genge ní ìpínlẹ̀ Àdámọ́wá ọ̀hún níjọba ìbílẹ̀ Mayobewa ní ìpínlẹ̀ ọ̀hún gangan. Wọ́n ní ọjọ́ tó lọ jalè nínú ilé ẹnìkan nígbà tí àwọn tó nílé ò sí nílé. Wọ́n ní àgbàdo náà ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ lọ jí o olóòtú ẹ̀ tí kó àgbàdo ọ̀hún kí ó fò ìgànná láti jáde padà báyìí kó mọ fẹsẹ̀ fẹ́ o. Òun náà ni arábìnrin tó porúkọ rẹ̀ ní Azumi Abubakar tóun jẹ́ ẹni 30 ọdún. Òun náà ni ó mọ̀ rí Abubakar Abdul níbi tó ti fẹ́ máa fẹsẹ̀ fẹ́ bí ó ti porúkọ rẹ̀ ní pé Abubakar bó ti porúkọ rẹ̀ náà ni Abubakar òun ló mọ̀ jíjú padà sárábìnrin náà ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló bá fi gbẹ̀mí lẹ́nu arábìnrin ọ̀hún. Wọ́n ní ogun yánmọyànmọ ni o tó sì ṣe pé ó dá oríṣiríṣi ọgbẹ́ sí ara arábìnrin ọ̀hún tó sì fílẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó bá yẹn lọ́kàn jẹ́ náà ló ṣẹlẹ̀ nínú ọjọ́ 7 nínú oṣù kọkànlá ọdún yìí nìkan bíi aago 3 ọ̀sán nígbà tí àwọn tó nílé ò sí nílé tí Abubakar tó sì wọlé tó lọ jí àgbàdo nílé onílé. Eléyìí ló fà á tí ẹni tó jẹ́ ọkọ arábìnrin ọ̀hún tó fi lọ fi ẹjọ́ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ọmọ olè kan ó ti gbẹ̀mí lẹ́nu ìyàwó òun nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Sulaiman Ogoroje tí ó mọ̀ sọ di mímọ̀ ó ní wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé arákùnrin ọ̀hún báyìí yóò sì fi ojú balẹ̀ ẹjọ́ láìpẹ́ tí wọ́n ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ àkíkà. Ó dá láti ìpínlẹ̀ Ògùn á máa wo ọkọ yìí tó dáná sun ìyàwó rẹ̀ kí ni tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́. Ọlọ́run má jẹ́ ká bá ikú òjijì wa pàdé láti ọwọ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí o. Wọ́n ní ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Olúbùnmi Johnson òun náà ni wọ́n ti fi kélé òfin gbé báyìí látàrí pé ó dáná sun ìyàwó rẹ̀ Kíkẹ́ lọ́mọ ó dáná sun mọ́nú ilé ìgbé wọn níbi tí wọ́n gbé ní àdúgbò Fágbúyì ní Ìlógbò ní Ọ̀tà nípínlẹ̀ Ògùn gangan ni o. Ọlẹ́nìkan tí ọ̀rọ̀ tó ṣojú rẹ̀ wọ́n nìkan bíi aago 8 àbọ̀ lálẹ́ ọjọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá òun náà ni ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé onírúurú awuyewuye ló máa ń wáyé láàrin ọkọ àtìyàwó òun ṣùgbọ́n tó yẹ pé wọn kì í gbà kí àwọn èèyàn kan bá wọn dá sí o tó yẹ pé wọ́n sàmọ́ fà á lónìí fà á kájà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọkọ tí ó sì máa lu ìyàwó rẹ̀ ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ lè wá ṣẹlẹ̀ wọ́n ní ó mà tún bá ọ̀nà àrà ọ̀tọ̀ míì yọ nígbà tí Johnson bí inú tó ti bí látàrí ọ̀rọ̀ eléyìí tó yẹ pé kò tiẹ̀ tí ìyẹ́yẹ̀ báyìí tó fà díẹ̀ gan tó bẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo wọn. Wọ́n ní ìtànkànrin náà rí pé iná ń ṣẹ́yọ láti inú ibùgbé wọn ọ̀hún nígbà tó sì fi rí wọn pé ńṣe ló ti dáná sun ìyàwó rẹ̀ ó ti dáná sun mọ́lé báyìí. Ṣùgbọ́n báyìí àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ ní agbègbè ọ̀hún ni wọ́n máa tètè gbé ìyàwó rẹ̀ náà wọ́n tètè gbé lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n sì débẹ̀ nǹkan wọn ní àti ọkọ àti ìyàwó wọn ni ọmọ méjì náà ló máa dáná sun ni ó bu pẹtiró sí ara rẹ̀ àti ara ìyàwó rẹ̀ àti inú ilé ó sì dáná sun àwọn méjì mọ́ inú ilé. Ṣùgbọ́n ìyàwó òun náà ló mọ̀ fara ṣẹṣẹ púpọ̀ jù. Wọ́n ní àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ wọ́n wá gbé ìyàwó òun wọ́n gbé lọ sí ilé ìwòsàn báyìí ṣùgbọ́n ọkọ ń kọ́ tiẹ̀ ọkọ ò farapa tó bẹ́ẹ̀ gẹ́ o. Wọ́n ní wọ́n ti fi kélé òfin wọ́n ti gbé báyìí ti wà ní àhámọ́. Wọ́n ní irú ẹ̀ náà ó ṣẹlẹ̀ nìkan bíi nínú oṣù kẹwàá nínú ọdún yìí gangan ní tẹ ẹni 30 ọdún kan tó dáná Motúnráyọ̀ Ọláníyì tó dáná sun ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ Ọlájùmọ̀kẹ́ nínú ilé wọn ní agbègbè Ẹlẹ́pẹ̀ Estate ní ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó látàrí awuyewuye tó bẹ́lẹ̀ láàrin àwọn náà ni o tó sì dáná sun ìyàwó rẹ̀. Ọgbà bẹ́ẹ̀
láti ìpínlẹ̀ Niger wọ́n ní ọmọ tuntun jòjòló kan ní tó jẹ́ ọmọ àkókò ọmọ ọjọ́ kan wọ́n ní òun lé ẹnìkan tí kò sẹ́ńtẹ́ni tó mẹ́rin tó ṣú tó wá gbé jùlẹ̀ ságbègbè ọjà tuntun ní ìlú Minna ní tíṣelúlù ìpínlẹ̀ Niger gangan. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ló ṣẹlẹ̀ ní ọjọ́ kọkànlá lọ́jọ́ ajé nínú oṣù kọkànlá yìí tí ṣàdédé ní ọjọ́ ajé ọ̀hún ni wọ́n dédé ń gbọ́ igbe ọmọ náà láti ẹ̀yìnkùlé ilé kan. Wọ́n ní irú ni ọmọ kékeré ó ti máa sunkún náà ẹ̀yìnkùlé ilé ńgbà tí wọ́n sì débẹ̀ ńkọ́ wọ́n rí pé ọmọ tuntun jòjòló ní o wípé ẹnìkan òun náà ló gbé lẹ́nu ẹ̀jẹ̀ tó sì wá gbé ọmọ òun kalẹ̀ síbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n igbe tọ́mọ òun ké lọ́nà wọn fi mọ̀ pé ọmọ yìí kì í tí ì kú o ó sì wà láàyè. Wọ́n ní ẹnìkan tí ó jẹ́ lẹ́yìnjọ́ aláìgbé ọ̀hún Mariam Abdullah òun náà ló máa gbé ọmọ òun tó sì lọ gbé fún nọ́ọ̀sì kan tí ó lè ṣe àyẹ̀wò sí kó tó wá di pé wọ́n padà wá gbé ọmọ náà lọ sílé ìwòsàn nìkan bíi aago kan òru. Òun náà ni ọmọ òun ni wọ́n rí gbé o. Báyìí wọ́n ti wá gbé ilé ìjọba lọ́wọ́ báyìí fún ìtọ́jú tó péye. Yóò ṣẹlẹ̀ nílùú Minna ní tíṣolúlù ìpínlẹ̀ Niger. Wọ́n rí ọmọ tuntun jòjòló wọ́n rí gbé níbi tí ẹni tó bí ọmọ ọ̀hún tó sì lọ gbé jùlẹ̀ sí ní òru ọ̀gànjọ́. Wọ́n rí gbé ńbẹ̀ gbọ́n wọ́n ti gbé ọmọ náà fún ìjọba báyìí. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa ńgbà mí fákọ̀tún ìròyìn àkíkà náà tí ó tún máa lákàkì dáadáa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashirun bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online TV. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.